Mo kí ẹ̀yin olólùfẹ́ akọ́ni bí a ṣe ń ronú. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ bàbá lọ́ba níkà. Wọ́n tún ti gbé nǹkan tí a mọ̀ jẹ dé. Wọ́n post àwọn questions kan sí mi nínú fídíò wọn tí wọ́n ṣẹ̀ ṣe. Ṣùgbọ́n mi ò ní dá wọn lóhùn. Màá dẹ̀ sọ ìdí tí mi ṣe ní dá wọn lóhùn. Kò kí ń ṣe ti àfojúdi. Kò kí ń ṣe pé mi ò kà wọ́n kún. Kò kí ń ṣe ti àbòsí. Kò dẹ̀ kí ń ṣe wípé mi ò mọ nǹkan tí mo lè sọ. Kí n tó sọ ìdí tí mi ṣe ní dá wọn lóhùn, mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ alájà kan. Mi ò mọ̀ wọ́n, ṣùgbọ́n Ọlọ́run bá mọ̀ wọ́n. Wọ́n rán brother mi Mr. Kabisanra sí mi pé kán fún mi lẹ́bùn. Alájà, wọ́n jíṣẹ́ yín o. Èèyàn gbọ́dọ̀ jẹ́ ọmọ kéwu bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Kéèyàn wá fẹ́ nìyẹn ní nǹkan pé gbà lọ rè fún yàn, kẹ́nìyàn wá má fi jíṣẹ́. Wọ́n jíṣẹ́ yín. Ọlọ́run bá lékè ọlá yóò bá mi ṣe dáadáa fún yín o. Allah bá mi san yín lẹ́san rẹ̀ o. Ọlọ́mọ gbọ̀ yín náà láṣìírí o. Iná ò ní tọ́wọ́ yín o. La hawla wala quwwata illa billah. Kí wá ló fà á tí mi ṣe ní dá bàbá lọ́ba níkà lóhùn? Ìdí ni wípé bàbá mi máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní gbogbo ẹni tẹ́ bá ti mọ̀ wípé ó fẹ́ràn kó máa ṣe ìfẹ́nú rẹ̀. Wọ́n ní tírú ẹnìyẹn bá wá báyàn pé kéèyàn fóun nímọ̀ràn. Wọ́n ní kéèyàn sọ fún pé alátiṣe ló máa mọ àtiṣe ara rẹ̀. Torí bẹ́ẹ̀ kúkú fún nímọ̀ràn náà kò ní lò ìfẹ́nú rẹ̀ náà ni yóò padà ṣe. Wọ́n tún máa ń sọ wípé gbogbo ẹni tó bá ní trust issue tó jẹ́ pé tẹ́ bá ṣàlàyé bí nǹkan ṣe rí fún, tẹ́ sòdodo fún, á sọ wípé irọ́ náà lẹ̀ ń pa, kò ní gbà yín gbọ́. Wọ́n ní kéèyàn má wulẹ̀ waste time ara èèyàn pé èèyàn fẹ́ convince ẹnìyẹn. Wọ́n ní kéèyàn fi ẹnìyẹn sílẹ̀. Ìdí tí ò ní jẹ́ kí n dá bàbá lọ́ba níkà lóhùn nìyẹn. Torí pé wọ́n àṣẹ máa pè mí ní alábòsí. Wọ́n dẹ̀ ṣe máa ń pe gbogbo àwọn èèyàn alábòsí nìyẹn. Gbogbo ẹni tó bá ti rí pé ó ń ṣe àdúrótì fún bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́, òun náà lálábòsí lọ́dọ̀ gbogbo wọn. Àwọn nìkan lè yan rí. So ìdí tí ò ní jẹ́ kí n dá wọn lóhùn nìyẹn o. Ṣùgbọ́n wọ́n sọ ọ̀rọ̀ kan nínú fídíò wọn. Wọ́n ní bàbá Ìmáàmù Ògbómọ̀ṣọ́, wọ́n ní wọn kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. A dẹ̀ ti máa ń sọ fún wọn lọ́pọ̀lọpọ̀ gbà pé kí wọ́n máa sọ̀rọ̀ yẹn mọ́. Ọ̀rọ̀ yẹn ò portray èèyàn bí ọlọ́gbọ́n. Báwo ni àjòjì ó ṣe wọnú ilé tiwa wá tí ó wá sọ pé ọmọ inú ilé wa lòun, tá a sì gbà á láyè pé kó jókòó pẹ̀lú wa nígbà tá a fẹ́ ṣe interview, tí àjòjì ó fi wá dìvìt àwa tá a jẹ́ onílé, tá a fi wá gbé oyè lé bàbá wa lé lọ́wọ́. Lẹ́yìn ìgbà tí oyè wá dọ́wọ́ ẹ̀ tán, a ṣẹ̀ wá máa ṣe kíni? A wá máa sunkún káàkiri pé kò kí ń sọ ọmọ inú ilé wa àbí kò kí ń ṣe ọmọ ìlú wa. Tí ẹnìkankan nínú ilé wa kò wá ní ṣe làákàyè láti bi ẹnìyẹn léèrè pé báwo ni wọ́n ṣe jẹ́ nínú ilé wa, tá ń bàbá rẹ̀ tálẹ́yẹ tó sú ọ, ṣàlàyé bó ṣe jẹ́ síwájú kó tó di pé a gbé oyè wa lé lọ́wọ́. Ọ̀rọ̀ yẹn ò portray èèyàn bí ọ̀jọ̀gbọ́n. Àní ẹ má sọ ọmọ. Ẹ má sọ ọmọ. Ọ̀rọ̀ yẹn rùn létí. Ọ̀rọ̀ yẹn rùn létí. Ẹ má sọ ọmọ. Eléyìí kan ni ìmọ̀ràn tí mo ní fún yín. Ọlọ́run bá lékè ọlá yóò ṣe dáadáa fún gbogbo wa. La hawla wala quwwata illa billah.